confirm and direct and real wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ sọ wípé àwọn ò bínú sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn ti dáríjì wọn. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o. Bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn. So wọ́n ní ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbàtà fáláàfin. Ìjà wo ti ọlá ọjọ́ kan ọjọ́ tó dìde fúnlẹ̀ Oòduà tá a rí nígbà tí a nílò rẹ̀ tá a rẹ̀ nìkankan. A ní alágbára tó pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n lè dìde láti sọ̀rọ̀ láti ṣe ohun tí Ìgbòho ṣe. A ní àwọn alágbára tó pọ̀ jàǹtìrẹrẹ. Bàbá wa Olúgbọ́n ẹ dákun ẹ̀ṣẹ̀ dákun èmi bẹ̀ mọ́ bẹ̀ yín ni tó bá pẹ́ máa pe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà kó máa wá dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Aláàfin ò ṣe é rí fín, Àdìsá ò jẹ́ taṣọ àgbàmọ́lẹ̀, kí ló fẹ́ bú yín fún? Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Sunday Igboho ti bẹ̀bẹ̀ tọrọ àforíjìn lọ́wọ́ Aláàfin tọ̀yọ́ nípa ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé ó sọ nígbà tó dé ọ̀dọ̀ Ọọ̀ni tìlé-Ifẹ̀ nípa bí ó ṣe kiri ẹ̀ pé ọmọ ládé Aláàfin ò ládé, adé aládìkún òun náà la gbà tá fi fún Aláàfin. Ọ̀rọ̀ yìí òun náà ni àwọn kan ń gbé kò yí ẹnu tí wọ́n ti sọ wípé Igboho wípé orí Aláàfin fín, ṣé bẹ́ẹ̀ ló wá rí ni àbí bẹ́ẹ̀ kọ́? Láyé ìgbà tí wọ́n ń ṣòwò ẹrú, láyé ìgbà tí wọ́n ń jagun, òun náà ni ó ti wà nínú oríkì tìlú Ìgbòho tí wọ́n sì fi ń kí Sunday Igboho lóríkìlé bàbá rẹ̀ pé òun lọmọ ládé. Òun làwọn kan mà gbàgbé ẹni gbàgbá ọtí ò tán sọ wípé nígbà tó dọ́dọ̀ Ọọ̀ni tìlé-Ifẹ̀ òun náà ló bẹ̀rẹ̀ sí bú Aláàfin tọ̀yọ́. Bàbá wa Olúgbọ́n ti wá pe Sunday Igboho lórí ọ̀rọ̀ ọ̀hún. Sunday ti wá sọ gbayagbaya síta pé òun ọ̀mà bú Aláàfin o, ọ̀wá rí pé wọ́n wá rí bẹ́ẹ̀ ẹ dáríjì mí o torí pé bẹ́ẹ̀ kọ́ lórí. Àwọn tó ń dàárín ọmọ Yorùbá rú àwọn náà ń sọrú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n Sunday ti jáde gbayagbaya ó ti tọrọ fáforíjìn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn èèyàn pẹ̀lú tọrọ fáforíjìn. Wọ́n gbọ́ bí àwọn èèyàn ṣe bá Sunday Igboho tọrọ ìdáríjì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Yorùbá wuyì náà máa jáde gbayagbaya ó ní láyé ọmọ Adéyẹmọ ò jẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ já farabalẹ̀ ká gbé tù ọ̀hún bó ṣe jẹ́. Yorùbá Parapọ̀ náà lẹ́ ń gbọ́, tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ tẹ subscribe button síbẹ̀, ẹ like ẹ kẹ́ sì comment, ẹ má gbàgbé láti tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ta yín lólobó tá bá ti wà lórí ètò. Èmi ni ìyá kan ń kì mí ní bí ń sìn orí mi ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè gbàgbà ó ní tàwọn bàbá mi bá wò ó sè o. Èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ò ládé bàbá mi náà gbà tó pé bá Aláàfin. Ẹ kálẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ̀kú àtàrọ̀. Bàbá mi Olúgbọ́n bàbá dáadáa àwọn náà pè mí nísìnyí adéọpẹ́ lóríṣà. Wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn gbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà. Mi ò bú yín o, kí ni mo fẹ́ bú yín fún? Ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n máa sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá. Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ò mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin. Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ni mí. So bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn. So wọ́n á ní ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbàtà fáláàfin. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn. Orí adé ọmọ aládé odi, ọmọ aládé sẹ́sẹ̀ fún. Bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀. Aláàfin sọba kékeré tí máa mọ̀ bú wọn, mi bú wọn o, kábíyèsí mi jẹ́ bú yín o, mi ń ṣe bẹ́ẹ̀ o. So bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn oníewì ń kì mí ní ọmọ aládìkún. So mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọ́n, káni wọ́n já alálàáfíà ni mo ti bú wọn rí. Mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún, wọ́n tún ń kì mí lójú wọn, wọn ò tún sọ̀rọ̀. Mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni. Bàbá tó wá fàyè gbà mí, wọ́n tún celebrate mi, wọ́n pe gbọ́ba ńláńlá lájọ, wọ́n ní kí wọ́n pọ́n mi lé, wọ́n ṣàdúrà fún mi. So mo ní kíní yẹn ó jọ mí lójú, mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni. Kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin, kí ni mo fẹ́ bú wọn fún? Kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà káfírí kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú, kárìn sọ́dọ̀ bàbá wa Onírìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ kámọ̀ pé ilé bàbá wa náà lálọ́, ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n kámọ̀ pé ilé bàbá wa lálọ́, káfírí láti sọ̀rọ̀ ńbẹ̀, ohun táwa fún nìyẹn o. Bàbá wa Aláàfin mi rí yín fín o, ẹ foríjì mi o, mi rí yín fín o. Mo ń kíra mi, ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí.
èmi ọmọ ládé tí mò ń kíra mi wájú bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wa nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́rìí fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa onírìsà ni ẹ dáríjì mi omi ìbú yín o ṣe. ọmọ yẹn ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládìkú ni mí ọmọ Oòduà òrìjínà ni mí èmi ní ìyá kan kì mí níbi ìsìn orí mi wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè dìgbà ó ní tàwọn bàbá mi bá wò ó sè o èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó pé bá Aláàfin orí abẹ́ ọmọ ládé eku ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń pàkà ládùúgbò ilé ńlá fi mú sí eléko ọmọ aládùúgbò ló ní. kábíyèsí olódùmarè ìbà lọ́wọ́ ọba tó ń fún wa ṣe tó ń fún wa sọ. máa ṣe fídíò yìí ní pápápá ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa nílùú Ọ̀yọ́ ọba wa Abímbọ́lá Ọwọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ yín bàbá adúpẹ́ wípé ẹ ṣe bí àgbà ṣe ń ṣe wọ́n fẹ́ kí ẹ bá mi pín fídíò yìí kí ẹ bá sọ fún àwọn aláyẹnusọ tí wọ́n á ṣílẹ̀kùn ètè ṣọ́nbọ́lọ́ tí wọ́n ṣí ilẹ̀ wípé ní báyìí bàbá ti dáríjì ọmọ o bàbá ti sọ wípé òun ò bínú sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà mọ̀ wípé ìlú Ọ̀yọ́ ní ìmọ́lẹ̀ Yorùbá wa ní láti ṣe fídíò yìí ká lè clear hair wípé ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tí oníkálùkù ń gbà bí ẹni gbàgbá ọtí kó oníkálùkù mọ ohun tó máa sọ báyìí torí pé ọba wa nílùú Ọ̀yọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ bàbá wa ti ṣe bí bàbá wọ́n ti ṣe bí àgbà wọ́n ti ṣe bí wípé kò sí bí ohun bá ṣe lè ṣẹlẹ̀ tó ọmọ wa náà ni olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà adúpẹ́ àwọn kì í ṣe rúsídá tí a máa rú dá gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ara àlàáfíà àti ìṣọ̀kan làwa wà fún bẹ́ẹ̀ ni information tó ń tẹ̀ mí lọ́wọ́ báyìí ọmọ Yorùbá ẹ máa bá mi kí ọba wa kábíyèsí Ọwọ́adé ọba Abímbọ́lá ẹ máa bá mi kí bàbá ẹ bá mi ṣe kábíyèsí forí adé kábíyèsí o ikú bàbá yèyé adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ pátá adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ káàkiri àgbálá ayé níwájú lẹ́yìn lókè òkun àti lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí inú bí gbogbo ẹ̀yin tí inú yín ò dùn gbogbo ẹ̀yin tí ẹ rò wípé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ó sọ̀rọ̀ sí orí àpèrè bàbá wa bí ọmọ ọkọ ṣe ń ṣe náà nìyẹn ọmọ ọkọ ló máa rínú òun ló máa rínú tí ò ní bí o bẹ́ẹ̀ ni èmi ò ní sọ wípé ọmọ àlè ẹ jẹ́ sọ ọmọ ọkọ ló máa rí inú tí ò ní bí torí wípé àpèrè yẹn ìlú yẹn ẹ cherish ẹ ó dẹ̀ jẹ́ ìlú yín tó dẹ̀ ṣe kókó láti cherish torí ẹ̀ kó ó yẹ kó wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja gbà wípé ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ká dẹ̀ gbà wípé èyí tó wà nílẹ̀ ti kọjá lọ ká má tún padà sẹ́yìn torí pé àlàáfíà là ń fẹ́ tá a bá ń sọ wípé àwa ń fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà tí kankan bá ti wáyé tó bá ti lọ kò tún yẹ ká tún máa padà sẹ́yìn mọ́ torí iwájú báyìí lójúgun ń gbé iwájú báyìí ló yẹ ká ọmọ Yorùbá wájú báyìí náà ló yẹ ká máa lọ lórí ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà information tó tẹ̀ mí lọ́wọ́ legit one confam tí ò kì í ṣe irọ́ legit one confam fún ẹ̀yin torí lójú tiwa àwa ò rí wípé bóyá bàbá ń bínú sọmọ ara ṣùgbọ́n ẹ̀yin kan ẹ ti gbépò yẹnu ẹ ti rí wípé Aláàfin ti ń bá Gbòho jà Aláàfin ti ń bínú sí Gbòho fídíò yẹn lọ viral dẹ̀ lọ dáadáa adẹ̀ rí àkọlé tí oníkálukú ń kọ even títí kan ẹlẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ tó pẹ̀ ní funny thinker tí ò ní ròrí tó ń dá sáàárín àwọn àgbà fìrìgbọ̀ tí wọ́n lè gbé ṣubú tí wọ́n lè bìwó tí ò ní mímọ́ tí ń dá sáàárín wọn ọ̀pọ̀lọpọ̀ ló gbé fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ ló sọ ọ̀rọ̀ kùngbákùngbé most especially ẹni tó ń jẹ́ Ọ̀yọ́ Legacy gbogbo fídíò tó ń post nípa olóyè gbogbo ẹ̀ lárí adẹ̀mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ ò rán yín ní gbogbo ohun tẹ́ ń ṣe yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ against lórí ohun tó máa dé ẹmọ́ sọ ní Saturday tẹ́ ń sọ wípé kinní kan ó bú àpèrè ó ṣe kinní kan tẹ́ ń gbé àwọn videos tẹ́ ń sọ àwọn kòbákùngbé sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àmọ́ kí ikú bàbá yèyé wọn ò rán yín ṣùgbọ́n ìfẹ́ ilẹ̀ yín ìfẹ́ ìlú yín náà lẹ́ni tó bẹ́ẹ̀ gẹ́ àwa ò lè bú yín àdẹ̀lẹ̀ sọ̀wọ́ sí yín ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ẹja máa tó jẹ́jẹ́ ká máa fi ọgbọ́n àgbà ká máa fi gbé kó má bàa bàjẹ́ torí kó má bàa bàjẹ́ ló tù ú fẹ́ lẹ́yìn àgbààgbà lẹ́ṣẹ̀ wà lórílẹ̀‐èdè Yorùbá lẹ́ṣẹ̀ wà nílẹ̀ Oòduà torí wípé wọ́n ní torí ọmọ tuntun bá wọ́ àgbà tó wà lọ́jà là á béèrè lọ́dọ̀ ẹ̀ àgbà òdẹ lè wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun ò gbọ́dọ̀ bá wọ́ lásìkò tí a wà torí pé àkókò tí a wà yìí àkókò tí a nílò ìfẹ́ tí a nílò ìṣọ̀kan tí a fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wà ní ẹyẹ kan tí ò ní sùúrùdùrùdù tí ò ní síra dáadáa tá a lè kojú àwọn ọ̀tá àwọn ẹni ìkà tí wọ́n da ilẹ̀ Yorùbá tá a lè kojú wọn. a kí gbogbo èèyàn ọmọ ìlú Ọ̀yọ́ gbogbo èèyàn ọmọ ọkọ ìlú Ọ̀yọ́ tínú bí lórí ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ má bínú a ti bẹ̀bẹ̀ ní ọjọ́ ìsinmi
nígbà tí mo rí mẹ́sẹ̀gì yẹn nísìn inú mi dùn lára àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ ìlú Ọ̀yọ́ tó ní mi ní fẹ́ play info yẹn ibi tí intel mi ti wá níbi tí information mi ti wá mi ní fẹ́ play ẹ̀ but it is now confirmed and direct and real wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ sọ wípé àwọn ò bínú sí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn ti dáríjì wọn. bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o kí ẹ pẹ́ lórí àpèrè tí ẹ wà ọmọ kékeré lẹ fi jọba dádì kẹ́ fi àgbà kẹ́ fi lò ó. bàbá ohun táwa wá ń bẹ̀bẹ̀ fún ni ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ ilẹ̀ Oòduà. bẹ́ẹ̀ ṣe bá wa ṣe tí gbọ́n mi sí omi òtó àwa ò gbà wípé gbọ́n mi sí omi òtó ń bẹ láàrin ẹ̀yin àti bàbá wa Ọ̀jájá the second ọba wa ẹni ìtàn Ògúnwùsì àwa ò gbà. bàbá èmi bí ẹnìkan èmi ò gbà torí èmi ń rí bí social media kí ni mo rò pé àwọn tí wọ́n ń chase clouds, àwọn tí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn wò, àwọn tí wọ́n fẹ́ pawó lórí social media tí wọ́n lò. ìmọ́lẹ̀ Yorùbá ìkànnì tèmi ń lò yìí mi ò pa £1 lórí ẹ̀. mo fọlọ́run tó lẹ̀mí mi búra. ìgbà míì a lọ outing a post lọ wípé ẹ support pẹ̀lú nǹkan tá a bá fi ibẹ̀ gan a kì í rí anything. mo dẹ̀ gbà fọlọ́run tó ní pé mi ò fi owó ṣe ohun tí mò ń ṣe, ìfẹ́ tí mo ní sílẹ̀ mi ni. bàbá a dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí o. àwọn ò gbà wípé ìjà ń bẹ láàrin ẹ̀yin àti Ọọ̀ni of Ilé-Ifẹ̀. tí nǹkan kan bá ń bẹ ń bẹ bàbá, tí nǹkan kan bá wá ń bẹ ń bẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàtúnṣe sáàrin yẹn. ìdùnnú làwa wá nílẹ̀ Yorùbá, ìfẹ́ ìṣọ̀kan làwa wá nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. ọmọ yín ní Ìgbòho, àwa ò lè torí wípé kíní àwa gbà adẹ̀mọ̀ ọmọ yín ní olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. kò wá sóhun tó máa Adéyẹmọ bá wá lè ṣe. ẹjá wo ti ọlá ọjọ́ kan ọ̀jọ̀kan tó dìde fúnlẹ̀ Yorùbá, ẹjá wo ti ọlá ọjọ́ kan ọ̀jọ̀kan tó dìde fúnlẹ̀ Oòduà tá a rí nígbà tí a nílò rẹ̀ tá a rẹ̀ nìkankan. a ní alágbára tó pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n lè dìde láti sọ ohun tí láti sọ̀rọ̀ láti ṣe ohun tí Ìgbòho ṣe. a ní àwọn alágbára tó pọ̀ jàǹtìrẹrẹ. ṣùgbọ́n tí ìkọ̀kan bá wá ṣẹlẹ̀ ó yẹ ká wò wípé irọ́ ọmọkùnrin yìí bàbá yìí ò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀. akọni tó dúró tán ni, akọni ẹ̀dá ni. Ìgbòho dẹ̀ jẹ́ni tó máa ń ṣàpọ́nlé fún oníkálùkù. Ìgbòho kò tàbùkù bá ẹnì kankan, kó jẹ́ ọmọdé kó jẹ́ àgbà, Ìgbòho máa yẹ́ ẹ sí. olúwa mi wọ́n máa yẹ́ ẹ sí. dídá tọ́lọ́run dá mọ́ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà nìyẹn, àdámọ́ tọ́lọ́run dá mọ́ wọn nìyẹn. kò wá sí bínú ẹni bá wá ń dùn á wàá sọ ohun tí ó dùn mọ́ nígbà míì, bẹ́ẹ̀ náà lá sọ ohun tó bá jẹ́ ìdàkejì. ṣùgbọ́n èyí tó bá dàbí tó bá kù díẹ̀ káàtó, ẹ̀yin bàbá wa ń bẹ láti lọ ọgbọ́n àgbà láti fi pè wá ṣàkíyèsí. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ torí wọ́n ṣe takuntakun méje. àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n ṣe dáadáa wọ́n dẹ̀ gbìyànjú wọ́n ṣe dáadáa. a kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà pàtàkì jùlọ lórí ìkànnì Ìfẹ́ ló dùn. àwọn bàbá yẹn wọ́n sún wọn wo, àwọn àgbààgbà tó wà ń bẹ̀ wọ́n sún wọn wo. ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ti fàyà àlàáfíà, ó ti dá padà sílẹ̀ Yorùbá. fún ẹ̀yin gbogbo ẹ̀yin aláyọnusọ, ẹ̀yin blogger tẹ́ ń fi ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ fi ń pa mí dìn, tẹ́ ń fi ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tẹ́ fi ń dunnú wípé yes ó padà rí bẹ́ẹ̀, ìjà padà ṣẹlẹ̀. ìjà ó ṣẹlẹ̀ o. àwọn dúkùdúkù díẹ̀díẹ̀ máa ń wá ń gbà mí, àwọn ọ̀rọ̀ kan máa ń wá tó máa ń dàbí pé àìgbọ́ra ẹni yé. adẹ̀dúpẹ́ lọ bàbá wa ọba wa Francis Olúgbọ́n, bàbá dáadáa, kábíyèsí o jẹ́pẹ́ lórí àpèrè, kárí yín pẹ́ ẹ kú àgbà ṣe fún àwọn ọmọ yín nílẹ̀ Yorùbá. adúpẹ́ gbogbo akitiyan yín pátá la rí pẹ̀lú gbogbo eléyìí. àwọn ń bẹ ẹ̀yin ọba wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde, ẹ bá wa gbárùkù ti ọmọ Adéyẹmọ lórí ohun tó gbé lọ́wọ́. security ilẹ̀ Yorùbá jẹ wá lógún. ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní lálàdé Ọ̀yọ́, ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní lótù Ifẹ̀, ẹ̀yin bàbá wa kò bàjẹ́ láyé Olúgbọ́n, bẹ́ẹ̀ ni kò bàjẹ́ láyé Àrẹ̀sà, kò gbọ́dọ̀ bàjẹ́ láyé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àtẹ̀yin bàbá wa. torí pé láàárín àwọn tí wọ́n tún jẹ́ ògúnnágbòǹgbò nílẹ̀ Yorùbá lọ́wọ́ yìí, lára wọn tún ní Ìgbòho tún wà. Ìgbòho kò ṣe kóyán kéré nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Ìgbòho ò ṣe kóyán kéré. ẹ wo ohun tó máa Adéyẹmọ sọ nígbà tó wà ní ọ̀dọ̀ bàbá wa tọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ ní Ondo State. ẹ wo àwọn ọlá wípé Ìgbòho ní lọ́kàn láti jẹ́ kílẹ̀ Yorùbá kálàáfíà kó jọba ni. ẹ wo ọlá wípé ọmọ Adéyẹmọ wò wípé tí security tó bá tight á lè láǹfààní àtọwọ̀fẹ́ láti máa lọ síbi tó wù wá, láti máa lọ láti máa bọ̀, láti máa ṣe ohun tó wà nílẹ̀ wa tí ò ní sí wípé á máa bẹ̀rù ẹnikẹ́ni. à ń bẹ̀yìn bàbá wa ni, à ń bẹ̀yìn à ń rọ̀ yín, ẹ parapọ̀ ìmọ̀ yín ẹ sọ́ di ẹyọ kan. ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀. wọ́n níbi tí erin méjì bá ti ń jà, koríko bẹ̀ la máa forí kan. àwa tí a jẹ́ koríko à ń forí fà gbogbo ohun tó wà ńlẹ̀. kò dẹ̀ yẹ káwọn ará àta máa mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé. ẹ̀yin bàbá wa
bàbá wa Ọ̀jájá the second ọba alálàáfíà ni bàbá yẹn. Mo rí bàbá yẹn lọ́jọ́ Saturday ó dẹ̀ gẹ́gẹ́ bí ò lè fojú mi méjèèjì rí but mo fetí mi gbọ́n tí bàbá yẹn sọ. Bàbá yẹn, I see peace, I see love, I see unity in him. Bẹ́ẹ̀ náà la fẹ́. Bàbá wa Ọwọ́adé, ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ká dẹ̀ mọ̀ dáadáa. Bàbá à ń bẹ̀ yín ni. Àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá à ń bẹ̀ yín, à ń rọ̀ yín. Àlàáfíà ilẹ̀ Yorùbá ló jẹ́ àwa lógún. Àwa ò sí nínú wípé ká máa pín ọba, ká máa pín wọn. Àwa mọ ohun tó fa gbogbo nǹkan wọ̀nyí. A dẹ̀ mọ ohun tó dá gbogbo ẹ̀ lẹ̀. Ṣùgbọ́n ọ̀dára tó dá gbogbo ẹ̀ lẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀ because tóhun tó ṣẹlẹ̀ nígbà yẹn tí ò bá ṣẹlẹ̀ ní gbogbo bí Tadélé ní yà ní débẹ̀ lórí ọ̀rọ̀ lọ́balọ́badé. Tí ò bá ṣe ohun tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí gbogbo bí ta wà lẹ́ni àní wà ń bẹ́ àní débẹ̀. Bọ́ bàbá kẹ́ tó wá sórí àpèrè mi mọ ohun tó wà lọ́kàn yín. Bọ́ ohunkóhun tó bá wà lọ́kàn yín kẹ́ tó wọrí àpèrè. Ẹ wo ti alálẹ̀ ilẹ̀ Yorùbá tí ẹ jọba lé lórí. Ẹ wo ti àwọn ọmọ òdu tí à ń jẹ́ ọmọ Oòduà tá à ń jẹ́ ọmọ Yorùbá. Ọmọ bàbá kan náà ni wá Ilé Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ kò sẹ́ni tí ó mọ̀. Ìtàn wípé bóyá wípé Ọ̀rànmíyàn ló wá sí ìlú Ọ̀yọ́ jagunjagun ni fine ṣùgbọ́n kò sí àsìkò tí a wà yìí a nílò ká wá fi ìtàn láti wá fi da gbogbo ẹ̀rú. Ẹ já fi ìtàn tún nǹkan ṣe. Ẹ̀yin sọ̀tàn ẹ̀yin kọ̀tọ̀kọ̀tọ̀ ẹ̀yin tẹ́ ń sọ ìtàn nílẹ̀ Yorùbá lénìí ẹ̀yin ọmọ yóò gbínú karahun ẹ̀yin tọ́lọ́run bá mi fún ní òye àti làákàyè tẹ́ ń sọ ìtàn nílẹ̀ Yorùbá ẹ má sọ ìtàn bí nǹkan ó ṣe bàjẹ́. Nítòótọ́ tí nǹkan bá wá ń rújú ìtàn la fi túnṣe ṣùgbọ́n máa ń láwọn àkókò tó máa ń jẹ́ wípé tá bá ti rí pé nǹkan ti ń bàjẹ́ a tún gbọ́dọ̀ sọ ìtàn tí ó bà nǹkan jẹ́ ìtàn tí ó tún nǹkan ṣe ló yẹ ká sọ. Ayé ta wà yìí ti kúrò ní ayé ta lò láyé àtijọ́. Àwa ta wà láyé tá à ń lò nísìnyí ayé of recent ayé tó yẹ ká máa rí àwọn new development nílẹ̀ Yorùbá ni. Ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe rí lénìí. Ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe rí lénìí. Ẹ wo bí ọ̀nà àwa tí a jẹ́ ọmọ Yorùbá ọ̀nà tá à ń rìn ẹ wo bó ṣe rí. Ẹ wo àwọn kọ̀ọ̀kan tó ń ṣe nílẹ̀ Yorùbá lénìí àwa aládẹ ní nǹkan àlùmọ́ọ́nì tó lágbára tó pọ̀ jù ní Áfíríkà. Ẹ wá wo bí ilẹ̀ tiwa ṣe rí. Ẹ já gbà gbogbo ìtàn lágbájá lójú lágbájá lọ tàmẹ̀dù lójú tàmẹ̀dù lọ. A nílò gbogbo yẹn nílẹ̀ Yorùbá. A nílò gbogbo yẹn nílẹ̀ Oòduà. Kò wá sí bá a ṣe lè ṣe bóyá a fẹ́ yọ Yorùbá kúrò ní o a fẹ́ fi Oòduà kún ní o a fẹ́ yọ Oòduà kúrò ní a fẹ́ fi Yorùbá kún ní. Àwọn nǹkan kan wà tí ò ṣe yọ mọ́ tó ti wà stamp. Wọ́n máa sọ lẹ́ni wọn ò lè sọ wípé Oòduà Haúsá àti Fúlàní wọ́n á ní Yorùbá. Tó bá wá jẹ́ wípé èdè kan tó wá jẹ́ Yorùbá tá à ń sọ yẹn ló wá dàbí nǹkan mí ni ẹ já fi òye ká fi gbé nǹkan tó wà nílẹ̀ yìí ẹ̀yin àgbààgbà ẹ pera yín pọ̀ tó bá ṣeé ṣe ẹ pera yín pọ̀ tó bá gbé summit lẹ́yìn ọba alẹ́ pera yín sí ẹ pera yín pọ̀ òkè tí Yorùbá tó bá ń rí kọ́nu kọ́ nínú ẹ pera yín pọ̀ ẹ jẹ́ ká mọ èdè tá a máa lò ẹ fọwọ́ sí èdè kan táwọn ìbú kò ní dàbí wípé ẹ torí wípé ilẹ̀ yìí ju ilẹ̀ yìí lọ ilẹ̀ yìí ju ilẹ̀ yìí lọ èdè yìí ju èdè yìí lọ rárá ẹ já fìfẹ́ ṣe ohun tó wà ńlẹ̀ ohun táwa ń pè fún nìyẹn èmi ò sí lára àwọn tá máa bú ọba kankan àìláyè àwa ò sí lára àwọn tá bú àwọn ọba kankan àbí wípé kíní ara ó dòódì but ohun táwa ń fẹ́ nílẹ̀ Yorùbá òun ní ìṣọ̀kan ohun táwa ń fẹ́ nílẹ̀ Oòduà òun ní ìṣọ̀kan ohun táwa ń fẹ́ nílẹ̀ Kóòtù Òjíire òun ní ìṣọ̀kan unity. Ẹ jẹ́ gbọ́ ohun tí Yorùbáwùyí sọ nípa ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ oníláyé kò jẹ́ rí bẹ́ẹ̀ tẹ́ ẹ sì mọ̀ pé ìyá yìí Yorùbá nation náà nìyá ìtọkàntọkàn tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń dúró tì náà Yorùbá ó sì mọrú ntọ́mọ Adéyẹmọ lè ṣe ọ̀fọ̀wọ́ ẹ̀sọ̀ yàgbáyàgbà pé kò jẹ́ rí bẹ́ẹ̀ ẹ já máa bẹ́ tòun bọ̀ Yorùbá Parapọ̀ TV náà lẹ́ ń wò yìí ẹ já share ètò ọ̀hún ẹ já subscribe síbẹ̀ ẹ já like ẹ̀ ká sì comment. Aláàfin mi rí yín fẹ́ o ẹ foríjì mi o mi rí yín fẹ́ o mo ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládéládé tí mo ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni sẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́ rí fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni ẹ dáríjì mi omi ń bú yín o ṣe. ní ìyá kan kì mí ní bí ń sìn orí mi wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè dìtà ó ní tàwọn bàbá mi bá wò ó ṣe o èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó pé fáláàfin orí abẹ́ ọmọ ládé ebu ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń takà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko ọmọ aládùúgbò ló ní. ẹ bẹ́ẹ̀ ti rí bàbá wa kábíyèsí ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù májàsọ́lá Ìgbòho Òòṣà kò jẹ́ fi aṣọ wé ẹ̀ṣẹ́gun àní kò jẹ́ fi aṣọ wé ẹ̀ṣòro kí ni òkè tiẹ̀ tó máa sọ pé òun jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn tó máa ṣe nú wíńkì sọ́lọ́dẹ májàsọ́lá Ìgbòho Òòṣà ò jẹ́ bú yín Aláàfin ò ṣe é rí fín Àdìsá ò jẹ́ taṣọ àgbà mọ́lẹ̀ kí ló fẹ́ bú yín fún ara tí mò ń sọ ní
nípa ilẹ̀ Yorùbá wọ́n ní tí ọ̀rọ̀ bá pẹ́ńlẹ̀ ó máa di èpè, tépè bá pẹ́ńlẹ̀ ó máa di ègún, tégún bá pẹ́ńlẹ̀ ó máa di àṣẹ. Tí ògiri ò bá lanu aláǹgbá ò ní wọbẹ̀ tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. Kábíyèsí ọwọ́ adé májèsọ́lá Ìgbòho ṣàṣẹ̀ṣẹ̀ máa kíra ẹ̀ wípé ọmọ ládé 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 Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin. Aládìkún àti Aláàfin náà mọ ìfẹ́ tí wọ́n jọ lò láàrin ara wọn tí wọ́n fi ń fúnra wọn ní adé. Wọn ò sọ pé ọmọ ládé 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 Aláàfin ò ládé adé aládìkún la jí fún Aláàfin. Wọn ò ní wọ́n jì, wọ́n ní wọ́n gbà fúnra wọn ni. Àwọn ni wọ́n mọ bó ṣe lo ìfẹ́ nígbà tí ìfẹ́ wà. Àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe tó tí wọ́n ṣe ń bára wọn ṣe. Èmi tó wọ́n máa kì mí nísìn wọ́n ní ọmọ adọ́kọ má dó tànà kí ní àná kíkan ló máa ń kan. So possible kí èèyàn ọdọ kọ̀ọ̀kan lánàá kó tún dómi lẹ́nu kó tún dómi lọ́la kó tún dómi lọ́túnla láì ṣaṣọ patí. Wọ́n kì mí títí wọ́n ní ọmọ ẹrú kété pé Ọ̀yọ́ ó dùn ju aya bẹ̀ lọ. Ṣé àwọn bàbá mi ṣe wọ́n ta ẹrú kété pé Ọ̀yọ́ tí wọ́n ta tiná ni? Wọ́n bá sún ní wọ́n fi mọ̀ pé ẹrú tún dùn ju ìyàwó lọ. Àwọn bàbá wa fi ń ṣọlá ń gbà yẹn ni. Ẹ̀yin ọba wa yìí náà lọ́lá nìyí, ẹbí yìí nìyí. Bàbá wa Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì èmi á máa kì yín. Màá ní bàbá mi ọmọ arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òògùn bàbá tadé ni káwò ó lọ ṣe yan ní òfẹ́ ta sí. Kábíyèsí ọwọ́ adé ẹlẹ́wù ẹ̀tù Aláàfin tí ò ṣe rí fín ọmọ ọkú tí kú ò gbọdọ̀ pọ̀ ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Máa rí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó ti ń gba bòmí ọ̀tá ń wò wá ọ̀rẹ́ ń wò wá. Kábíyèsí Olúgbọ́n wọn ò ní sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó má dárúkọ yín. Wọ́n ń pè yín lẹ́ni bàbá mi ò pè yín fún kú mi ò pè yín fún àrùn Yorùbáwùyí lórúkọ mi. Wọ́n ní tẹ́gùn bá ti ń dójú yìí ó dàbí ẹni pé ó fẹ́ yọ ni. Ó ti ń tọ́sìkò nísìn ẹ wò ìgbà tí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni ti ń bẹ̀rẹ̀ bọ̀ kó tó dáyé íńtánẹ́ẹ̀tì ó ti wá dáyé íńtánẹ́ẹ̀tì nítorí ó ti wá búrẹ́kẹ́ kó má wàá di pé Yorùbá sí Yorùbá àwọn máa ṣọ́ra wa pa àwọn máa ṣọ́ra wa mú àti ṣọ́ra wa lóhùn nísìn. Sunday Igboho sọ kinní kan tó lọ sọ́dọ̀ Aláàfin àwọn ọmọ Ifẹ̀ wọ́n mú sọ́wọ́ wọ́n ní kò dọ́dọ̀ Ọọ̀ni ó dọ́dọ̀ Ọọ̀ni nísìn wọ́n sọ kó sọ kinní kan ní sì sọ kí ló fẹ́ mú Sunday Igboho bú Aláàfin. Kódà Ọọ̀ni tó ti sọ̀rọ̀ sí ó déwájú Ọọ̀ni ó dọ̀bálẹ̀ kì í ṣàsìkò ilé nìkan máa bú ẹnìkan. Ṣé àwọn tí wọ́n ignite ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń bu petrol síná ìyàn wà nílùú ebi ń pa àwọn èèyàn wọ́n ṣe íńtánẹ́ẹ̀tì bíi source tí wọ́n lè fi máa dalẹ̀ Yorùbá rú. Àwọn tó máa jẹ́ láàkún oúnjẹ kí ló máa mọ́ ọmọ Ọ̀yọ́ máa bá ọmọ Ifẹ̀ jà kí ló máa mọ́ ọmọ Ifẹ̀ máa bá ọmọ Ọ̀yọ́ jà. Ṣùgbọ́n bí tọ́rọ̀ ń lọ yìí bàbá wa Olúgbọ́n ẹ dákun èmi mò ń bẹ̀ yín ni tó bá pẹ́ máa pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà kó má wàá dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kó bá wa pe àwọn lọ́balọ́ba because ẹni tó sushi mọ́sálásí ó máa lé èèyàn tiẹ̀ o ẹni tó dẹ̀ kó ìgbẹ́ mọ́sálásí òun náà máa lé èèyàn tiẹ̀. Tá bá wò pé Ọọ̀ni àti Aláàfin ni wọ́n ń fa mọ̀gán náà ní bó ṣe ń lọ yìí àwọn ọba kan á lọ tò sí ẹ̀yìn Ọọ̀ni. Ọba àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún Fúlàní tó máa fi opportunity ẹ̀ máa gba owó lọ́wọ́ Fúlàní máa fi àtáàkì Aláàfin. Àwọn kan tó wọn lọ tò sẹ́yìn Aláàfin àwọn náà tó máa sọ̀kò sí Ọọ̀ni. Ìgbà tí erin méjì bá múra ìjà wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà koríko bẹ̀ ló máa jìyà. Mẹ́ni àwọn ọmọ ìta wà nílùú òyìnbó ti sú wa ṣùgbọ́n àti wálé lágbára. Tá a bá wálé ta la fẹ́ dé wá bá tó bá gbá wálé tí Nàìjíríà ní bàbá ta lè rojọ́ fún ìyá kan máa jẹ wá gbé ni. Láṣẹ wò pé nǹkan téèyàn ò bá rí kò ní rí èèyàn lára. Láṣẹ faramọ́yà àtìlú òyìnbó nígbà tí àárín Ọọ̀ni àtàláàfin ò bá gún. Erin méjì ló ń jà koríko bẹ̀yẹn máa sọ́fà wọn ò ní sọ́fà nìkan wọ́n á sọ ìjàgbó kódà tó bá pọ́síbù wọ́n á sọ bẹ́ẹ̀nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí gbogbo ẹ̀ ń gbóná. Kí ló fẹ́ fa ìjà? Ẹ dákun mo forí adé bẹ̀ yìí mo fàwọn aláṣekùn bẹ̀ yìí mo fẹ́ tó sọ fún yín tó sọ pé adé ni kí ni ìjà máa jẹ́ tẹ̀ fi ń de sórí. Àwọn tó ti lọ àwọn ancestors Yorùbá mo fi bẹ̀ yín ẹ má jẹ́ kí kinní yìí continue
ọ̀tá ń wò wá ọ̀rẹ́ ń wò wá bàbá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ra wa lóhùn sí a bẹ̀rẹ̀ sí ní ṣọ́ra wa pa mélòó ni Fúlàní pa wá kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn afọ́ra tó bẹ̀rẹ̀ sí máa para wa kò dẹ̀ sí ogun tó le jù bí ogun ìbí kò sí ogun tó le jù bí ogun ìbí tí ọ̀tá bá léèyàn títí tí wọ́n bá ètè ríyàn mú tó bá mú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ tó má gbàbẹ̀ wọlé ṣíkún báyìí ní mímú onítọ̀hún ẹ má jẹ́ kí ogun ìbí jalè Yorùbá ẹ̀yin bàbá wa ẹ dákun torí Ọlọ́run ọba bá mi Olúgbọ́n ó dàbẹ̀ ni pé ẹ̀ẹ́dẹ́gùn má dojú yìí báyìí ó ṣetán tó fẹ́ yọ ni ẹ̀gún ìjà àárín Aláàfin àti Ọ̀ọ̀ni ó dẹ̀ pé lásìkò tá a wà yìí ó ti dojú yìí ẹ dákun ẹ bá wa yọ ẹ ní dààmú bá mi Aláàfin Aláàfin ò ṣe rí fín Àdìsá ò ní rí yín fín láyéláyé ọmọ yín ni ilà ẹ̀kẹ́ ìbò lẹ fẹ́ gbé sí tí wọ́n ti pé wọn ò ṣọmọ Ọ̀yọ́ ọmọ ni wọn gbogbo wa dẹ̀ ní nílẹ̀ Yorùbá ẹ bá pè nílẹ̀ Yorùbá ẹ bá pè ní òtù ẹ bá pè ní káàárọ̀ àjíire èmi mọ̀ pé èdè ẹyọkan là ń sọ ìfẹ́ tó mọ àwọn bàbá wa tí wọ́n wà nílé Ifẹ̀ tó mọ àwọn bàbá wa tí wọ́n wà lọ́yọ̀ọ́ tó mọ àwọn bàbá tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tí Aláàfin fi ń wọ agbádá tí Ọ̀ọ̀ni ò máa wọ̀rọ̀ àti bùbá tí wọ́n ń pè wá ní ọba tó bá fẹ́ ṣòde aṣọ òkè kan lájọ máa wọ̀ dákun torí Ọlọ́run ibo nìfẹ́ yẹn wà Adélẹ́ndé lọ́yọ̀ọ́ Adélẹ́ndé nílé Ifẹ̀ Adélẹ́ndé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn tí wọn ò tí ní adélẹ̀ Yorùbá gan àwọn gan gbàdọ̀ kíkà wọn ládé Yorùbáwùyí lórúkọ mi ìwọ̀nba tí mo sọ yìí gbogbo ẹni tí mo bá ṣẹ̀bẹ̀ ẹ ṣàforíjì fún mi Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọ ọmọ lọ ìròyè tí ò pé méjì abẹ́ni ọmọ tí ò ṣe é pààrọ̀ tó bá máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government tó bá sign ẹ̀ ó máa déwájú Elédùmarè Àkànbí ọmọ olódòdẹ Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa dá sí tó wà nílẹ̀ yìí o ẹ bá wa dá sí tó wà nílẹ̀ yìí o kọ́wọ́ èyí tó kọjá bá ṣe rò kó tó di fọ́pọ̀ mọ́yọ̀ kó tó di yánnayànna àgbà kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ náà sọ àgbà kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ni tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi o ó gbọ́rọ̀ yìí ó gba omijé lójú mi. For how long do we continue like this? Ó dà gbogbo ẹni tó bá mi wo show yìí owó tó bá mi fi share show yẹn ni fi gbọ́mọ sí àti wọ́n àtàwọn àtẹ̀yìntà ìṣe ẹ̀ náà o ẹ bá mi sọ fún bàbá wa Aláàfin ẹni kọ́ má bínú ọmọ kékeré bá bú àgbàlagbà ọmọ kékeré máa sọ pé ẹ má bínú tábàdà bàbá tí wọ́n á bú ọmọdé ló tún máa sọ pé ẹ má bínú kábíyèsí ẹ má bínú sà Àdìsá ò jẹ́ bú yín kò tó bẹ́ẹ̀. òun lẹ ti gbọ́ òun o kò wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí ẹ̀gbọ́n tí arákùnrin wa sọ pẹ̀lú ó máa dọ̀bálẹ̀ fọba pé láyé kò jẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀já gbogbo nǹkan tí Sunday Igboho ti ṣe sẹ́yìn ó ti jà raburabu fúnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì ni kò gúnyán Aláàfin kéré nígbà tó padà dé sórílẹ̀-èdè Nàìjíríà padà yìí ọ̀dọ̀ Aláàfin gan lọ́kọ́kọ́ lọ kó tó di pé ó lọ sọ̀rọ̀ bàbá wa Olúgbọ́n ó tó wá di kó rìn káàkiri mọ́ gbàgbé o ó sì lọ sílùú Ọ̀wọ̀ lọ́dọ̀ bàbá wa Ọlọ́wọ̀ Tọ̀wọ̀ ó lọ káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kò gúnyán Aláàfin kéré báwa jẹ́ ṣe pé bẹ́ẹ̀ làwọn kan ń gbé kò yẹnu bàbá wa Aláàfin Tọ̀yọ́ ẹ má bínú o ẹ má sì ṣe sì wà wò sọmọ Adéyẹmọ o àwọn tá fẹ́ dàárín Yorùbá rú àwọn tá fẹ́ domi àlàáfíà orílẹ̀-èdè Yorùbá nation rú àwọn náà ń sọrú nǹkan báyìí ó wá ní jù báyìí lọ táàrí labalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni búburú kan ò ní ṣe wá ò ní ṣe yín ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. ó bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí.
Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.